pẹ̀lú bí ebi, ìnira àti ọ̀wọ́n gógó bó ṣe yẹ ojú ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà. Níṣe ni olórí oko orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ló mà ti fẹ́ gbé ìgbésẹ̀ lórí bí ebi, ìnira àti ọ̀wọ́n gógó náà bí ó ṣe kúrò ní Nàìjíríà, tí oúnjẹ yóò ṣọ̀pọ̀, tí oúnjẹ yóò pọ̀ gidigidi lórílẹ̀-èdè Nàìjíríà, tí inú àwọn ọmọ Nàìjíríà yóò sì máa dùn, tí ààrẹ tó sì ti gbé ìgbésẹ̀ tó ti pàṣẹ síta pé láti àsìkò yìí lọ kí wọ́n tètè lọ pèsè bí owó oúnjẹ yóò ṣe já wálẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, tí àwọn èèyàn tí wọn yóò lè máa ra oúnjẹ ní ẹ̀dínwó kéré. Ẹ rántí pé láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 the 29th of May 2023 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti kéde pé òun yọ owó ìrànwọ́ epo èyí tí olóyìnbó ń pè ní subsidy lórí epo bẹntiróòlù lórílẹ̀-èdè Nàìjíríà ní ebi, ìnira àti ọ̀wọ́n gógó ló mà ti gba ìlú, nítorí pé owó epo bẹntiróòlù òun ló ń darí ọrọ̀ ajé Nàìjíríà. Bó epo bẹntiróòlù bá ti wọ́n, gbogbo àwọn nǹkan ló máa ń gbówó lórí, pàápàá owó mọ́tò táwọn èèyàn ń wọ̀ àti àwọn owó ọjà, tó sì jẹ́ wípé níṣe ni eléyìí ló wá lọ sókè kọjá sísọ látìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti yọ owó sọ́bsidì wò lórí epo. Bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìwọ́de àti ìfẹ̀hónúhàn làwọn èèyàn ti ṣe lórí owó epo tó lọ sókè àti bí ìnira ṣe gba gbogbo ìlú. Kódà tí wọ́n ṣe ìwọ́de tí ìjọba tó fẹ̀sùn kàn àwọn nǹkan pé ìdìtẹ̀gbàjọba náà fẹ́ ṣe lóṣù kẹjọ ọdún tó kọjá, ìyẹn head bad government protest. Ṣùgbọ́n tó jẹ́ pé dàsìkò yìí ebi àti ìnira náà ó sì wá gbogbo Nàìjíríà, táwọn èèyàn sì ti ń pe sí Tinubu pé bí ò bá tètè wá nǹkan ṣe sí ó ṣeé ṣe kára ló kọ̀yìn sí lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027. Ṣùgbọ́n ní báyìí bẹ́tò ìdìbò ṣe ń súnmọ́lé, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jí gírí ó sì dàbí pé ó ti fẹ́ wọ́nà àbáyọ sí ìṣòro tó ń ṣẹlẹ̀ yìí. Ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìní mínísítà kékeré fọ́rọ̀ ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí, ìyẹn Minister of State for Agriculture, Senator Sabi Abdullahi, ló máa kéde wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbéṣẹ́ rán wọn pé láti àsìkò yìí lọ káwọn lọ wá ojútùú àti ọ̀nà àbáyọ lórí bí owó oúnjẹ táwọn èèyàn ń rà, ìyẹn oúnjẹ tútù, bí yóò ṣe já wálẹ̀ ní kíákíá. Lásìkò tí Senator Sabi Abdullahi tó ń bá àwọn oníròyìn tó ń bá wọn sọ̀rọ̀ ní ìlú Àbújá ló jẹ́ kó dì í mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé ìgbìmọ̀ dìde nínú ìgbìmọ̀ tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà, yún láàrin àwọn mínísítà tó ń pè ní Federal Executive Council meeting. Ó ló ti gbé àwọn dìde, ó sì ní káwọn lọ wá ọ̀nà àbáyọ sí àwọn bí wọ́n ṣe ń gbé ọjà láti inú oko, ètò mọ́tò wọn tó jẹ́ kó àwọn ọjà náà máa padà wọn, tó sì ní báwọn bá ti wá ọ̀nà àbáyọ sí láti bí eléyìí yóò jẹ́ kí oúnjẹ já wálẹ̀ láàrin ọ̀sẹ̀ mélòó kan sásìkò yìí, èyí tí yóò jẹ́ kí ìtura kó dé bá gbogbo orílẹ̀-èdè Nàìjíríà.